wa wípé a kó ojúmọ́ aláyọ̀ lónìí, ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa pátápátá láṣẹ bàbá mi Elédùà. Gbogbo ọmọ Ẹ̀gbá Lúṣàbí ọmọ gbogbo àkàlà a máa kú ìpalẹ̀mọ́ Lúṣàbí Day tó ń bọ̀ lọ́nà ti ọdún 2025. Mo rí wípé ó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n, á bá gbogbo wa nínú ìdẹ̀ra, kò ní bá wa nínú ìnira lágbára Elédùà. Mo kí bàbá mi aláyélúwà ọba Dr. Aremu Adédọ̀tun Gbádébọ̀ Ògúnkẹ́nù kẹrin, olórí ọba gbogbo ilẹ̀ Ẹ̀gbá pátápátá. Mo ṣe kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí. Nínú ìdẹ̀ra lẹ máa wà lágbára Ọlọ́run ọba, ẹ kó wa jẹ̀pẹ́. Ọ̀pá yẹn tẹ́ fi ń tọ́ wa sọ́nà kò ní kán mọ́ yín lọ́wọ́, àṣẹ apẹ́ lẹ́nu kọrin kése. Kábíyèsí, ẹ máa kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí á ṣe ọ̀pọ̀ ọdún láyé. Orúkọ mi ò tí ì yí padà, olóyè Ṣódípọ̀ Ọlálékan Samson olórúkọ tí èmi jẹ́. Ìjẹ̀jà ọmọ lọ́rẹ́ méjì, ọmọ káfọrẹ́wẹ̀ ká fi àṣàn gbé ṣanra, àwa lọmọ afẹja yẹn ẹja nílùú Ẹ̀gbá Ìjẹ̀jà. Wọ́n rí pé ọdún Lúṣàbí Day tó ń bọ̀ lọ́nà yìí gbọ́ngbọ́n máa kàn sí. Ohun tí ò ṣẹlẹ̀ rẹ̀ á ṣẹlẹ̀ ní rere, àwọn ohun tí a lérò kó máa wọlé á wọlé wá, nítorí ohun tí ò ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́ ó máa ṣẹlẹ̀ ní Lúṣàbí Day tọdún yìí. Mo kí bàbá mi dáadáa olúwo ìlú Ìjẹ̀jà Múkáílà Àtàndá ọmọ Akínwándé. Bàbá, àsìkò yẹn máa tù Ìjẹ̀jà lára lágbára Ọlọ́run ọba, gẹ́gẹ́ bí Ọláké ṣe ṣàdúrà fún yín ní ọjọ́ kìíní àná. Ó ní Múkáílà Akínwándé, ó ní mo fi ẹ̀jẹ̀ olúwo ìlú Ìjẹ̀jà á sì máa tẹ̀síwájú, á máa dùn. Èmi náà rí pé ìlú Ìjẹ̀jà ń dùn lọ́tẹ̀ títí, kò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Síwájú ìlú Ìjẹ̀jà yóò máa tẹ̀síwájú. Mo kí àwọn balógun ọ̀rọ̀ tó máa gẹṣin ní ìlú Ìjẹ̀jà fún Lúṣàbí Day 2025 gbọ̀ngbọ̀n máa kàn sí. Honorable Abdulwasiu Sunday Ayọ̀délé Ìgbàláyé tí gbogbo èèyàn mọ̀ sí Ìwà, honorable wa ni, member of Ogun State House of Assembly member, Consensus 2 Abẹ́òkúta South Local Government. Ìwà ọmọ dáadáa ni, ọmọ alálùbáríkà ni, ọmọ tó ṣe mú ìyànjú ni, ọmọ tó máa ń sọ bẹ́ẹ̀ tó dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni. Tèmi rẹ̀ mọ̀ wípé Aláké ilẹ̀ Ẹ̀gbá, kábíyèsí, ẹ̀ mú àsìkò ẹ̀ sí rere agbára Ọlọ́run. Bákan náà mo tún kí ẹ̀gbọ́n mi dáadáa Ọlátúndùn ọmọ Ṣómẹ́fun balógun ọ̀rọ̀ kejì nìyẹn, a máa ń pè ní Babalájé ní agbára Ọlọ́run ọba. Ẹṣin lẹ máa gùn, ayé ò ní gùn yín lágbára Ọlọ́run ọba. Ẹṣin lẹ máa gùn, ẹṣin ò ní gùn yín lágbára Ọlọ́run ọba. Lágbára Ọlọ́run ọba gbọ́ngbọ́n máa kún sí ìlú Ìjẹ̀jà máa dùn. April 5 lágbára Ọlọ́run ọba, ẹṣin méjì ló ń bọ̀ láti ìlú Ìjẹ̀jà ní agbára Ọlọ́run ọba. ẹṣin wa ò ní kán lẹ́sẹ̀, àwa tá àtẹ̀lé wọn náà ò ní kán lẹ́sẹ̀. Ọlọ́run Elédùmarè á bá mi ṣínà àánú fún yín, àṣírí yín àbòsó wa, àbòsó ọmọ, àbòsó àlàáfíà. Gbogbo ọmọ Ìjẹ̀jà nílé lóko lọ́nà odi, àsìkò rèé fún gbogbo wa ká parapọ̀, ká fi ìmọ̀ ṣọ̀kan, ká gbé sókè ìlú Ìjẹ̀jà, ìlú tó tóbi lẹ́gbàá ni. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan, ìṣọ̀kan la fi ń lólé ayé, ìṣọ̀kan la fi ń ṣe ohun gbogbo. Ará mi, ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan, ìṣọ̀kan ló lè gbé wa yọ. Bákan náà mo kí ẹ̀gbọ́n mi dáadáa honorable mi, honorable Kazeem Ọmọlọ́lá Àtọ́batẹ́lẹ̀, councillor ward 15 nìyẹn, tó tún jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀jà. Ṣé ẹ ti rí pé tiwa pọ̀? Lúṣàbí Day ọdún yìí tiwa ti Ìjẹ̀jà pọ̀ níbẹ̀ lágbára Ọlọ́run ọba. Ojú òde ní tiwa, a máa kẹ́ fún wálé ni, inú wa máa dùn wálé ni, àtúnkẹ́rù wálé ni lágbára Ọlọ́run ọba. Ní agbára Ọlọ́run ọba, wọ́n á dá wa mọ̀ sí rere láké, bó ti máa rí nìyẹn. Wash out. Ọ̀rọ̀ ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan.